mo ṣe fídíò kan bóyá bí some weeks ago bí ọ̀sẹ̀ bíi mélòó sẹ́yìn pé at the age of 40, 35 upward consider second wife or third. So mo dẹ̀ jẹ́ kó yé nínú fídíò yẹn wípé sọ ọ̀rẹ́ mi gan tó ṣe ń wò mí bọ̀dá mi ò lè mọ̀ tí ì ní ìyàwó ní ìsìn kó wá jẹ́ age 40 kó wá níyàwó 37, 38 lòun fẹ́ mú wálé yóò rí bákan lára mi mọ́ tanra rẹ o. Tó bá sì jẹ́ wípé àwọn òbí tiẹ̀ náà bóyá ọlẹ́gbọ́n kan ló fẹ́ múrú ẹ wá yóò rí bákan lára rẹ àtàwọn òbí rẹ torí wọ́n mọ̀ àṣẹlẹ̀ yìí ò ti ní wọ kinní báyìí ṣẹlẹ̀ yìí tí ò ti ní wọ menopause báyìí ṣẹlẹ̀ yìí ṣe o lè tọ́jọ́ tí ó fi wọ kinní báyìí ṣe wọ́n pé mentality wa orí bákan bẹ́ẹ̀ náà ló ṣe rí lẹ́ẹ̀fìwé ìwọ ni ọmọ tanra rẹ. Ṣùgbọ́n tá a bá ní ká bẹ́ràn wí àá bẹ́ràn wí ibi fídíò tó ní ń lọ gan-an lóòótọ́ wọ́n lè wò wípé religious wọ́n ní ẹ máa dúró de táìmù báyìí right Mr. Right ń bọ̀ Miss Right ń bọ̀ ìwọ tó oríire ò bá pé ni. Nígbà tó ń sọ ní ìsìn wípé wọ́n ní ọmọ dúró Mr. Right ń bọ̀ ṣé ìbálẹ̀ rẹ wọn ò tí ì gbà èèyàn kan kọ́ ló gbà èèyàn kan kọ́ ló gbà ń dì rẹ̀ wọn ò tí ì mọ sáṣuṣẹ́ wà rẹ̀ ìwọ ni ọmọ sòṣì all because of wípé o fẹ́ wà nǹkan kan ló nǹkan kan mọ́ ẹ mọ́ sì mí gbọ́ o àwọn kan náà wà o ṣùgbọ́n ẹ mọ́ jẹ́ ń tàn yín 5% out of 100% la lè rí tí wọ́n jáde wípé wọ́n ní mọ́ dúró láti ilé ìjọsìn wa ni Mr. Right ń bọ̀ eléyìí ò gúdù fún mi tọ́wọ́n ò gúdù fún mi mọ́ tàn rẹ̀. Èmi ti rí ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi obìnrin mo ti create content tí èèyàn kan dìídì pè mí tó ní kí n bá òun sọ káwọn èèyàn fi tòun kọ́gbọ́n bóun fi ọkùnrin sí akọ. Láàárín èmi àti ẹ at your age lóòótọ́ àwọn kan wà tó jẹ́ wípé wọ́n ní challenges tí ì ṣe pé bóyá wọ́n ò ní kí ìṣojú lásán ó wà ṣùgbọ́n láàárín èmi àti ẹ ṣé tí ẹ ò ṣojú lásán bọ̀dá Ṣúkúrà tó wá sọ gbà fún bọ̀dá Zikẹ́ẹ̀dì tó wá sọ jẹ́ ní o bọ̀dá kinní kan tó bọ̀dá Jeremáyà tó wá sọ dá lóhùn ìwọ lọ́ọ́ rẹ ni tó kúrú jù ìwọ lọ́ọ́ rẹ ni tó ga jù ìwọ lọ́ọ́ rẹ ni tó ti sanra jù eléyìí ní bọ́dí odò eléyìí níkùn eléyìí ní kinní kan bẹ́ẹ̀ sì ni wọ́n gan ọ̀ọ́dà. Ọ̀rẹ́ ni tí ò kàwé tó náà nẹ́ẹ̀sìn láàrin èmi àti ẹ nínú kọ́nà yàrá rẹ̀ ọ́ ti mọ rìgírẹ́tì tó fojú àwọn ọkùnrin nígbà náà ṣùgbọ́n ò ní lè sọ síta. 90% out of 100% yálà ìgbéraga wọn rí choice wọn tàbí ìwà wọn ló sì jẹ́ kán di level ló dé kán di time yẹn gbà bí mo ṣe sọ fún ọ tá a bá tún wá ń sọ fún ọ wípé kó o consider ilé olórogún mọ́ rò wípé bóyá ọyọ nǹkan kan nú ọ̀rọ̀ ayé wa n tó kù ńlẹ̀ ni ebi wọ́n lọ ń sa kọ́ngbà tí gbogbo ẹgbẹ́ rẹ̀ mú ìwọ lọ ní bọ̀dá Táyé ti ga jù ọ ní bọ̀dá Kẹ́hìndé níkùn Ìdòwú náà wá ọ ló ti kúrú jù ìwọ náà tó kúrú ń wá bápá wọn ò fẹ́ ìwọ lọ ń wá náà gbọ̀nàgbọ̀n sàn ọmọ tó ga tó nígbà ọtí má dùn ún bẹ́ ọ̀hún wọn tó ga tó sì gbọ̀nlẹ̀ ọtí má dùn ún bẹ́ ní ìsìn báyìí náà ní ìsìn ńlọjọ́ ti débi tó lòun ò dé lórí ọ̀rọ̀ ayé rẹ̀ àtún wá ń sọ fún ọ wípé kinní ọ sì sọ pé kinní náà yá jókòó bẹ̀ o bó bá kọ wájú sí ọkọ ọ̀tá tó bá kẹ̀yìn sí ọkọ ọ̀tá bá kù wọ nìkan tẹ́rù ara rẹ̀ pa second chance tún rèé ó ti lo first ẹ bó ṣe lọ́ọ́ lò tún lo second náà bó ṣe lọ́ọ́ lò ìwọ nìkan ni ó kù ìwọ nìkan ni ìgbéraga ni
wọn lówó tó èmi mọ́ àti wá gbọ́ pé èmi mo fẹ́ gà ẹ̀yẹn níbi tí ayé ẹlòmíì tí ìgbéraga ba ayé rẹ jẹ́ dé nínú chọ́ọ̀chì tó ń lọ ò lè rẹ́ni tóòsì rẹ wọ́n bá ní wọ́n ò mọ tàkadànù ní wípé ọlọ́mọ jẹ́ èmi máa fi ọmọ yẹn láyé oríṣiríṣi káàmpù tán lọ ń bọ́n lọ ọlọ ti zona ọlọ dísítírìtì kò sí nǹkan ṣe gbogbo love month gbogbo programu tán lọ ń lọ ti sister ọ̀n lọ ti general ọ̀n lọ ti gbogbo ẹ ọ̀rí kan mú ọ̀rẹ́ iléèwé ọkọṣẹ́ ọ̀rìn ládùúgbò ọ̀n jáde ọ̀n wọṣọ ọ̀sànyúra ẹ̀ náà ní títí ẹ̀ fi bàjẹ́ àwa adélẹ̀ ní ìsìn àtúnwá ń sọ fún ọ pé kó consider second ọ̀tún gbọmú yá jókòó bẹ́ẹ̀ o Ọlọ́run ni ó ràn ọ́ lọ́wọ́ bí èèyàn bá wà ní ìsìn tó bá sọ wípé church kan ni religious kan ní sèwù ìwọ gan ló ń ṣera rẹ orí ayélujára ẹ̀ la wà tí wọ́n ti náà kan ti ní ẹ má wo tẹlifíṣàn o orí ayélujára ẹ̀ náà la wà tán ti wá tọrọ ọ̀dáríjì Ọlọ́run ò rán wọn ìwọ tún níbi tí ojú làdé wà pẹ́ ń bẹ̀ bí èèyàn kan bá sọ fún ọ wípé kíní Olúwa o kí ló ṣe rẹ́gísítírì bó bá ní o sì dúró ná tó o sì ti bọ́lọ̀ rẹ sọ̀rọ̀ tó o ti rí kan mú dandan kọ́ ni ọmú lọ ṣọ́ọ̀ṣì yìí kí ló ṣe rẹ́gísítírì kódà kó jẹ́ mọ̀ mi mọ́ ìdáná lásán lọ bá ṣe tán ti kẹ́rù orí rẹ̀ wá ń gan ní bẹ́ẹ̀lì fọwọ́ sí mọ́ tanra rẹ̀ wọ́n so ọ́ papọ̀ lórí ọ́tà ìyẹn ò ní gbéyàwó rí ó lálùbáríkà engagement nìkan lọ ṣe ìyẹn ò ní pé kọ́ ọmọ enjoy rẹ̀ registry sí lọ kí ló ṣe registry ọwọ́ àjòkó wọ́n ní Mr. Right ò tí ì dé jókòó ẹni sì sọ fún wọn pé Mr. Right ò tí ì dé ó ti bí sun ó ti bí wàlẹ̀ ìwọ jókòó Mr. Right ń bọ̀ kò kàwé tó bí mo ṣe fẹ́ mi ò lè fẹ́ level mi kinní kan ni ṣé kinní yẹn máa fẹ́ kí level mọ́ rẹ kí level bá rẹ lémèlò ẹ̀kọ́ mọ́tò mélòó lẹ rà tó ń fẹ́ lọ mú tí ẹ̀ level háíháí yá jókòó Ọlọ́run mi yóò bá mi ràn yín lọ́wọ́ ìgbọ́n tèmi mọ̀ tó dá mi lójú ni pé 90% mọ̀ tanra rẹ̀ ìwọ lọ fún ara rẹ̀ síra rẹ̀ ẹlòmíì gángbò wà ní sùúrù opportunity láti ṣe ìgbéyàwó ni ò ṣe ó sì ń wo sẹ́ẹ̀rí tí obìnrin mi especially tọ́lọ́run bá ti fún obìnrin mi ní ẹwà kékeré báyìí tó sì fún stature tó dáa tọ́jú ó lọ tán lórí rẹ̀ bíi kàlẹ́ndà aláfọwọ́rí mo sì ní stature náà ni mo sì beautiful náà ni tẹ́wàgún ìsámọ́ọ́lá kò tiẹ̀ tó tẹ́lòmíì nù yín àwọn tó tún láwọn fẹ́ẹ́ tẹ́ ẹ̀ fẹ́ ń gbà náà wọ́n tún wá fún ní invitation ẹ̀ tún fi tayọ̀tayọ̀ lọ màá rí tèmi wọ́n ti bímọ tán nú ó sì wà lórí màá rí tèmi náà ni ó sì ń wẹ́ni tó ga tó sì gan lẹ̀ ni wọn ò sì yá wájú rẹ̀ rí ó ti mọ̀ pé ní kúkúrú lọ́lọ́run yàn mọ́ Ọlọ́run ó bọ̀ ọ́ sí o ò bá kọ wájú sí ọ tábí mo ṣe sọ bá kẹ́yìn sí ọ bá kù wọ nìkan yóò kọ́kọ́ tẹ́rù ara rẹ pa alájíkẹ́rí ọ̀nà ẹ bá ń share o ẹ bá ń like ẹ kọ́mẹ́ǹtì dàbọ̀.